ayé àti aláfíà kó máa wà pẹ̀lú gbogbo ojú tó wò mí. Ọmọ yín Dr. Ewé jẹ́, àdúrà wa gbà, ojú òní tiwa. Kí ni mo mú wá lọ́jọ́ tèmi? Mo mú asínà kan wá. Mo ti fi iṣẹ́ yìí sílẹ̀ fún lérí, bọ̀ ẹ̀yin èèyàn ẹ máa ń láìkì practical, òun ló jẹ́ kí fẹ́ ṣe. Mo máa ń fi rí dá àwọn èèyàn lójú pé kò síṣẹ́ tèmi máa ń filẹ̀ tèmi ò ń lò bóyá kò pé ìyẹn òun sọ̀rọ̀ tèmi. Ẹ bá ní mo wá ìgò funfun báyìí tó lọ́mọ rí. Lẹ́yìn ìgò funfun ìkílẹ̀ tó máa bá mi wá nǹkan tá à ń pè ní ọ̀kan tí ò lújú òun lélẹ̀. Ẹ ti rí owó ẹyọ náà là ń pè bẹ́ẹ̀. Ẹ bá mi fi sínú ẹ̀ báyìí. Wọ́n wá ń pe kinní kan ní ìlẹ̀kẹ̀yùn. Ìlẹ̀kẹ̀yùn lélẹ̀ o, kò ń ṣe ìlẹ̀kẹ̀ oníke o. Tẹ bá ti dọ́jà ẹnì kan ẹ ra ìlẹ̀kẹ̀yùn ó di inú ògbò yìí. Kílẹ̀ tó máa bá mi ṣe, ẹ tún wá bá mi wá ewé ọlà. Ewé ọlà lélẹ̀. Ẹ ti rí òun lélẹ̀. Ewé ọlà lẹ́rì. Ẹ tún bá mi fi sí. Ẹ ṣàǹkà ó di mẹ́ta bẹ́ẹ̀ bó ṣe lọ nìyẹn o. Kí ló wá kùn níbẹ̀ ni pé ẹ wá bá mi da ọtí. Ó depend irú ọtí tẹ̀yin bá ń lò, bọ̀tọ̀ ọtí gidi. Èmi máa ń sọ àti lo lord torí ó dùn lẹ́nu gan. Ẹ ti rí. Ẹ máa bá mi dà sínú ẹ̀ báyìí. Jẹ́ n pause. Gẹ́gẹ́ bí mo ń sọ, a wá da ọtí eléèlé mi máa ń lò. Èmi like àti lò torí mo like taste. Ẹ ti rí. Jẹ́ n gbé sókè kẹrí. A bá ti dà sí dáadáa báyìí. Kí ló wá tún kù? A máa ṣe sí. Ẹ ṣáà ti rí. A máa dà sí dáadáa báyìí. Kí ló wá tún kù? Tá máa ṣe síbẹ̀ jẹ́ ń dà sí kó lè. Ẹ wá bá mi mú paríparí ẹ̀ lélẹ̀. Ọ̀gà lélẹ̀, ọ̀gà òye. Ẹ máa bá mi mú. Ẹ ti rí. Ẹ ti rí. Ẹ máa wò mí o. Jẹ́ ń tẹ pause. Ṣé ti rí? A máa mú ọ̀gà. Oyè ni o, oyè lẹ máa lò. Kò jù báyìí lọ. Ọ̀gà òye lélẹ̀. Ẹ máa bá mi sọ sínú ẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ máa dé. Ẹ bá ti dé pa. Kí ló wá kùn? Ẹ máa bá mi rán aṣọ fún. Kò gbọ́dọ̀ kanlẹ̀ mọ́ o. Ẹ ti rí wéyìí lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ẹ máa bò mu. Kò jù báyìí lọ pẹ̀lú àdúrà láàárọ̀ kùtùkẹ́ tó jáde lé. Lẹ́yìn ọjọ́ kẹta ẹ rán aṣọ fún báyìí. Kò jù bẹ́ẹ̀ lọ, kò gbọ́dọ̀ kanlẹ̀ mọ́. Àdúrà wa gbà. Ẹ ṣé ẹ̀ kó kárí.